bàbá ò pè mí, wọn bá mi sọ nǹkan kan. Bàbá ò ní pè mí torí ó ti ní issue tó súnmọ́ ilé but not the same thing pẹ̀lú another child. Bàbá ò pè mí, èèyàn kankan ò dẹ̀ pè mí látọ̀dọ̀ wọn but àwọn ọ̀rẹ́ mi nínú family wọn tán mọ̀ mí mọ́ wọn mi ìfẹ́ máa dárúkọ. Wọ́n pé àmàròpọ̀tà ẹ ti kú ní kẹ̀yẹ́ ẹ̀bùn. They call me by the name of my late daughter. Ẹ̀bùnolúwa. Àyẹ́ ẹ̀bùn àmàròpọ̀tà ẹ ti kú ni. Chief Sikiru Popoola. Òun ló kọ́kọ́ because I was bleeding. Tí n bá dìde lórí irúgbọ́n iṣu wà lórí iṣẹ́ tí n bá dìde kó mo fẹ́ lọ sí toilet lọ́tọ̀. Droplets of blood máa tẹ̀lé mi títí dé toilet yẹn. Chief Popoola, Ṣọlá, Sikiru Ṣọlá Popoola. Òun ló bá mi stop. A kú dédé àsìkò yìí máa ẹ̀rọ àmà àdúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti wà níwájú yín. Mo gbà ládùúrà pé Ọlọ́run ọba bá mi dúró tì yín, ọkàn yín á balẹ̀. Ní ọba tó kù kí ọdún yìí máa fi parí ẹ̀ ní dàwátì mà. Àmín. Ẹ ṣeun mà. Mọ́mì wa máa fẹ́ kẹ́ bá dárúkọ yín mà. Orúkọ mi ni Olúfúnmiláyọ̀ Ọbásanjọ́. Olúwafúnmiláyọ̀ Ọbásanjọ́. Màmá ẹ ṣeun mà. Ọmọ late Chief Okun Atafada Iro of Ọ̀wọ̀ Kingdom. Ẹ ṣé mà, ẹ ṣé mà. Màmá a rí pé nígbà tí a wá bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí a wá bá yín sọ̀rọ̀ ẹ dẹ̀ ṣàlàyé àwọn nǹkan kan fún wa nípa bí bàbá wa Chief Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ́ ṣe nílò ìrànlọ́wọ́ wọn àti gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Torí nígbà tí fídíò yẹn tó jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rò pé àbí màmá ń parọ́ ni àbí màmá ò mọ Ọbásanjọ́ lóòótọ́ ni. Ṣùgbọ́n inú wa dùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó súnmọ́ yín tí wọ́n lè testify tó sọ pé bí ọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà bẹ́ẹ̀ ló ṣe rí. Inú wa dùn gan pé kò ń ṣe pé bóyá àwọn màmá wa bóyá ẹmú kan mọ́ kan. Màmá lẹ́yìn ìgbà tí a wá ṣe fídíò yìí torí nígbà tá a máa parí ẹ̀ ẹ fi yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa wo fídíò yìí pé ẹ nílò ìrànlọ́wọ́ látọwọ́ ènìyàn àti látọwọ́ àwọn bàbá wa Chief Olúṣẹ́gun Ọbásanjọ́. Ṣùgbọ́n àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè níṣẹ́ ni pé màmá lẹ́yìn ìgbà tí fídíò yẹn jáde tí ó bọ́ sórí ayélujára, màmá ǹjẹ́ bí èlò gọgọgọ lápapọ̀ ni ẹ ti wá rí tí àwọn èèyàn ti fi ránṣẹ́ sí yín? Ení tere èjì tere a rí bí 800,000. Ó lé belenja. Tí gbogbo ẹ̀ wá jẹ́ bí 860,000. 850,000. Ẹ ṣeun gan mà. 850,000 lè rí lápapọ̀ nínú gbogbo nǹkan tí àwọn ènìyàn ti fi ránṣẹ́. Bẹ́ẹ̀ ni. Màmá ẹ ṣeun gan mà. Màmá kí lẹ wá fẹ́ sọ tí lẹ fẹ́ sọ fún àwọn èèyàn tí wọ́n fi àwọn nǹkan wọ̀nyí ránṣẹ́ mà? First of all, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé a ṣe interview náà. Ó pẹ́ tó ti yẹ kí n voice out. Ṣùgbọ́n èmi rí gẹ́gẹ́ bí undue èèyàn ń polongo ara èèyàn unduly ni. Ọlọ́run tó ń ṣe ibẹ̀ kò kúrò nídìí àrò. Bẹ́ẹ̀ni. Láti inú oyún ọmọ àwọn ọmọdé yìí ni mo ti ń rí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run. Màmá mi kan wà. A jọ wà ní Festac 77. Tó bí ECOWAS jáde. Àwa ní office to organize Festac 77. When Festac 77 finished, they turned that office instead of laying down the people pé kán máa lọ. Wọ́n join wọn pẹ̀lú new ECOWAS tó ń ṣe form nígbà yẹn. Those people that joined ECOWAS from Festac 77 that we are still friends till today. I don't want to be mentioning names. I thank them a lot because they play a pivotal role since the pregnancy of these children till I gave birth up till now. They are 21 years. They have been supporting us. Wow. But this interview opened my contacts to my friends and classmates in diaspora. A lot of people thought I was dead. Torí wọn gbúròó mi. Torí mi ní phone for about a year before this interview. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ẹni tere èjì tere tó wọlé àwọn ọmọ mi ra fóònù fún mi.
fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi, àwọn ọmọ alálùbáríkà tọ́lọ́run wò mí ṣe láàánú tó fún mi. Nítorí pé mo ti bí wọn kí first born mi tó kú. Ìgbà tí first born mi wá kú, oyún wọn mo gbé fún ọdún 4. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ṣàánú mi pé màmá ẹ lọ flush oyún ìdànù kò lè viable mọ́. Ṣùgbọ́n wọ́n ní orí ló máa ń gbé ní kaláwore. Mo wá lọ sí ọ̀dọ̀ àna mi, ọkọ àbúrò mi, Chief Síkírù Pópóọlá. Òun ló kọ́kọ́, because I was bleeding, tí n bá dìde lórí mo iṣu wà lórí iṣẹ́, tí n bá dìde kó mo fẹ́ lọ sí toilet lọ́tọ̀. Droplets of blood máa tẹ̀lé mi títí dé toilet yẹn. Chief Pópóọlá, Ṣọlá, Síkírù Ṣọlá Pópóọlá. Òun ló bá mi stop bleeding yẹn, tó lo àwọn àgbo àti gbogbo ìmọ̀ ewé tegbò tó ní láti stop ẹ̀. Ìgbà yẹn lóyún náà bẹ̀rẹ̀ sí develop. Ìyẹn lẹ́yìn ọdún 4 tí ẹ ti. Lẹ́yìn ọdún 4 ni mo ṣẹ̀ṣẹ̀ wá àbọ̀tẹ̀. Ojú mi rí pàṣàpàṣà nǹkan nínú ọdún 4 yẹn. Mo jẹ ewé, mo jẹ egbò, mo jẹ ìgbẹ́, mo jẹ ẹ̀tọ́ gan, kò sí tí mi ò jẹ tán. But ọ̀rẹ́ mi tí mò ń sọ tó wà tó retire ní ECOWAS, mi ì fẹ́ máa dárúkọ torí gbajúmọ̀ èèyàn ni. Ó dúró tì mí o. Ọ̀rẹ́ mi kan náà, àǹtí Ayọ̀lá máa ń pè. Láti ìgbà táwọn ọmọ mi ti wà ní secondary school ló ti ṣe bí ẹni tó adopt wọn. Tí n bá ti sọ pé àǹtí Ayọ̀ mo fẹ́ lọ àwọn ọmọ ẹ̀ school, á wá sílé á fi mọ́tò ẹ̀ wá gbé mi. Àjọ lọ, á ti ra provisions sínú boot, á kàn máa hand nylon bag fún wọn. Ti Táyé nì, ti Kẹ́hìndé nì. Títí dìsín ó sì ń support mi o. Àwọn èèyàn tí interview yìí wú jáde tán ń wá mi tán mọ ibi tán ti lè get mi. Àwọn Alájà Mọ̀nsúrà, àwọn ọ̀rẹ́ mi Yínká Kútẹyì, a jọ lọ St. Monica Secondary School Ondo ni. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn diaspora tán bá wa dá sí i. Mi ì lè máa kà one by one. Ẹ ṣeun gan ma. Mo dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ àbúrò mi Yéwándé. She has been a tower of strength to me. Ọpẹ́ Ọlọ́run lórí mi in several ways. Ọ̀rọ̀ mi ò kì í sú. Tí Yéwándé bá send mi ní 100,000 lẹ́ni tó tún di lọ́la tí mo bá ní need, tí n bá ti pè bá ti ní Yéwándé, I'm sorry to disturb you anyhow. Sister, you are not disturbing me. You are my sister. If you don't come to me, where do I expect you to go in your condition? Ọmọlúàbí ni. Grandmother náà bí màmá tèmi lé àwọn all their family. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn all their family. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Fágbèmí family. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Father Ero family. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá mi pẹ̀lú especially Mama Tutu àti Baba Tutu. Àwọn igi lẹ́yìn ọgbà mi ni wọ̀nyẹn. Ọlọ́run ọba olújọbímọ Ọlọ́run ọ̀ṣọ́fà tí mò ń pè pẹ̀lú inú kan kò ní jẹ́ kọ́gbà náà wó, igi lẹ́yìn ọgbà náà wó mọ́ mi lórí. Àmín. Ẹ ṣeun gan màmá. Thank you. Ẹ ṣeun wa. Màmá, lẹ́yìn ìgbà tí fídíò yìí wá padà jáde, ǹjẹ́ ṣé ẹ rí èèyàn látọ̀dọ̀ àwọn bàbá wa Chief Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n pè on baba's behalf, àbí bóyá bàbá pè gangan láti sọ pé àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ láti ṣàtúnṣe, àbí ǹjẹ́ anybody? Bàbá ò pè mí, èèyàn kankan ò dẹ̀ pè mí látọ̀dọ̀ wọn, but àwọn ọ̀rẹ́ mi nínú family wọn tán mọ̀ mí mọ́ wọn, mi ì fẹ́ máa dárúkọ. Bẹ́ẹ̀ni. Wọ́n pé àmàròpọ̀tà ẹ ti kú ní kẹ̀yẹ́ ẹ̀bùn. They call me by the name of my late daughter, Ẹ̀bùnolúwa. Àyẹ́ ẹ̀bùn àmàròpọ̀tà ẹ ti kú ni. Mo bá ṣe lè get ẹ̀ báwo ni nǹkan kan. It created awareness of my contact to so many people that have been looking for me that even thought maybe I was dead. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. And àwọn classmates mi in diaspora, àwọn tí America wà under umbrella ọ̀rẹ́ mi kan, àwọn tí England wà under umbrella ọ̀rẹ́ mi kan, they are planning to still do something for me that will help me move on with my life. Bàbá ò pè mí, wọn bá mi sọ nǹkan kan.
bàbá ò ní pè mí torí ó ti ní issue tó súnmọ́ ilé but not the same thing pẹ̀lú another child. Mo mọ̀ wípé nígbà tí fídíò yẹn máa jáde sí bàbá ò sí nílé, wọ́n travel out of the country. Mo sure pé wọ́n á ti dé nísìn. Nínú àwọn èèyàn tó pè mí mo rẹ́ni tó sọ fún mi pé òun ti fi fídíò yẹn ránṣẹ́ sí àwọn tó ń tọ́jú wọn nínú ilé, cook àbí valet àbí kí la fẹ́ pè wọ́n. Mi fẹ́ lo word house boy. But wọ́n ti ẹnìkan pè mí pé òun ti fi ránṣẹ́ sí wọn kán lè fi hàn bàbá o. Wọ́n ò pè mí. I know he's very busy. 2, he was out of the country and òun kì í like reported speech. Even ẹ̀gbọ́n mi, mo ní kẹ́gbọ́n mi bá mi pè wọ́n, ó ní pé òun ò lè pè wọ́n, pé kí ló dé tí mi ò ṣe pè wọ́n fúnra mi. Mo try severally but kò lọ. The first and even this one is not meant to drag Baba or embarrass him. It's just something that I'm not dragging him or forcing his hand. Mo kàn fẹ́ kọ́kàn rí mi as a charity program tán fẹ́ ṣe as ọmọ Nàìjíríà rere. Ẹni olórí orílẹ̀-èdè yìí àná, gbogbo ohun tó lè fi ràn wá lọ́wọ́ ó wà níkápá wọn. Kí Ọlọ́run kàn bá mi túbọ̀ lò wọ́n fún rere fún ìtẹ̀síwájú ìwòsàn condition mi. Ẹ ṣeun gan màmá pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti wá ní màmá, kí ló wá kù tẹ́ tún fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan ṣe fún yín? Torí nígbà tá a dé bí a rí pé ẹ ṣì nílò owó láti ṣe so many things, àgàgà lórí àwọn ọmọ Táyé àti Kẹ́hìndé, torí pé inú wọn náà ń padà sílé ìwé. Ìkan náà tó ń dúró tì náà, òun náà máa ṣe kí ni, òun náà nídìí láti tẹ̀síwájú láti lọ ilé ìwé. Gbogbo nǹkan yìí náà owó náà ni. Màmá, kí ni a wá fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe fún yín àti lórí àyè ara yín? Ṣé rí lọ́wọ́lọ́wọ́ báyìí, ìtẹ̀síwájú àwọn ọmọ mi ló jẹ mí lógún jù. Ṣé rí, àwọn ọmọ yẹn dúró tì mí o. Kán bí tiwọn kí n bá wọn tọ́. Especially ọmọ obìnrin yẹn. Ọkùnrin náà gan, kò síṣẹ́ ilé táwọn ọmọ mi ò lè ṣe. Òun ló ń so oúnjẹ. Even tékejì ẹ̀ bá wà nílé gan, iye ọkùnrin yẹn prefer kó ń bọ́ sí kitchen kó ń dáná fún wa. Ó lóun derive joy nínú pé kó máa ṣe nǹkan tí màmá òun like, kó máa jẹ́ pé because ọ̀nì tí Pharaoh tó fi win àwọn ọmọ Israeli lọ́jọ́ yẹn, tí àdúrà àwọn Israeli tí kò fi gbà lórí Pharaoh, tí ò fi tètè gbà lórí Pharaoh ni pé Pharaoh tó bá máa gbóúnjẹ fún ìyá àti bàbá ẹ̀, ó máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì tọ̀wọ̀tọ̀wọ̀ tìfẹ́tìfẹ́ ló máa gbé oúnjẹ fún wọn. Nígbà tí wọ́n máa bless Jacob náà, tí Isaac máa bless Jacob, Isaac ate venison and now blessed Jacob. So àwọn ọmọ yẹn wọ́n ń tọ́jú mi o. Thank you very much, ma. Ẹ ṣeun gan màmá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá ti sọ, màmá ṣì nílò ìrànlọ́wọ́, màmá nílò owó láti lè tẹ̀síwájú. Adẹ̀gbà pé ládùúrà pé Ọlọ́run ọba á bá mi ṣàlékún oore, á bá mi ṣàlékún àlàáfíà. Owó àti ọlá kò ní jìnnà sí yín. Màmá, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Màmá fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi tí wọ́n fọwọ́ ránṣẹ́ tó fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ránṣẹ́ sí wọn. Màmá, ẹ ṣeun gan mà. Àwọn ọmọ Nàìjíríà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín náà pé ọ̀wọ́n dẹ̀ ṣàdúrà pé Ọlọ́run á bá wa dúró tì yín, ẹ̀ ní dòkú òjijì. Ẹ ṣeun púpọ̀ mà. Thank you very much, ma.